Ó ga ọ́, ẹ̀yin èèyàn wa, a kú ìsinmi òní o. Ṣé ó dà bẹ́ẹ̀? Ṣé ẹ̀yin náà rí nǹkan tó ń lọ ní Nàìjíríà wa yìí? Wọ́n ní pẹpẹ sí o pé àwọn EFCC wọ́n fi iṣẹ́ tó yẹ kó máa ṣe. Ó pọ̀ o, kì í ṣe ìwọ̀n nìkan, kì í ṣe fífẹ́ EFCC nìkan. Ó pọ̀ nínú àwọn pólíìsì wa, àwọn ọlọ́pàá, àwọn forces, àwọn kọ̀ọ̀kan tó máa ń kọjá ààyè wọn nínú forces. Kì í ṣe àwọn, kì í ṣe gbogbo wọn náà, nínú àwọn forces ni. Nínú wọn, àwọn sójà kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn forces. Àwọn EFCC tún ti join àwọn ọlọ́pàá láti máa ṣe ìbàjẹ́, ìwà ìbàjẹ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí àwọn èèyàn máa ń respect àwọn EFCC nítorí pé wọ́n ní kí àwọn tó ń kówó jẹ, àwọn tó ń kó gbogbo owó Nàìjíríà jẹ, owó ìjọba, tó ń ṣe mọ̀kùmọ̀kù, àwọn yẹn ní bàbá Ọbásanjọ́, àti bàbá Ọbásanjọ́ wà ní orí oyè ló ti yan àwọn, wọ́n ti establish àwọn people yẹn lẹ̀ pé kó máa ṣe yẹn, kó máa bójú tó gbogbo àwọn offices tó bá kówó jẹ, anybody tó bá kówó jẹ, káwọn EFCC kó discipline ẹ̀. Ó ti ẹ̀dá ń gbà yẹn. Everybody súnra kí wọ́n mọ̀ ara wọn. Everybody wọ́n mọ̀ wọ́n sí tight nígbà yẹn. But this time around, nígbà tí Nàìjíríà ti wá rí yàmàyàmà, táwọn èèyàn, táyé olúkálùkù wá mọ̀ lọ́mọ, tó ba gbogbo ẹ̀jẹ̀ lóríṣiríṣi. Òun làwọn EFCC náà tún wá yàwọ́. Wọ́n láwọn náà tún máa ṣe bí Nàìjíríà ti ṣe dànsí, báwọn náà máa ṣe anyhow. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ṣé EFCC ó jẹun yó, ó lọ bá àwọn ọmọ yahoo? Ṣé àwọn ọmọ yahoo ni Ọbásanjọ́ fi torí ẹ̀ lọ create àwọn people yẹn, tó fi ní kí àwọn EFCC. Irú àwọn ọmọ yẹn náà sọ pé kó lọ bá mú àwọn ọ̀gá nínú iṣẹ́ ìjọba. Àwọn EFCC ò máa gbóná bẹ́ẹ̀ o. Wọ́n fẹ́ tẹ́lẹ̀ wọ́n lọ pàlàpàlàpà. Ṣé ti Yàyà Bello ní ká wá sọ? Ṣèbí Yàyà Bello wà tó ń wá gbogbo tó wá ní àkìtì ẹni. Jẹ́ kó ohun ti ẹ̀yìn yọjú jàre. Wọ́n bá wọn kí ni? Nígbà tó ti mọ ibi tó òun ló dẹ̀ ti mọ ibi tó òun ti wọ̀. Ó ti mọ̀ pé Nàìjíríà corrupt country ni. Ó ti fún àwọn tó fẹ́ fún ní nǹkan. Wọ́n máa ní máa lọ, a wà lẹ́yìn ẹ̀. Torí ẹ̀ ló ṣe lọ report ara ẹ̀ tán. Yàmàyàmà, mọ̀kùmọ̀kù, rádaràda náà sọ̀rọ̀ Yàyà Bello àbí kí ló lóun jẹ. Tó kó àìmọye owó Nàìjíríà tó gbé mì tí wọ́n rí nǹkan sọ sí. Ó lọ sí party ń tiẹ̀, ó lọ sí gbogbo show, ó dẹ̀ wá free. Nígbà tó ti lọ report tó dẹ̀ ti mọ̀ nǹkan tó tọ́ sáwọn Nàìjíríà tó ti fún wọn. Ní ẹlẹ́ni ti free. EFCC wà ń bẹ̀ o. Wọn ò rí nǹkan tààrà ṣe sí o. Gbogbo àwọn tó ń kówó jẹ nínú iṣẹ́ ìjọba, tó ń kó bílíọ̀nù, tírílíọ̀nù, tó ń kó gbogbo ẹ̀ jẹ, àwọn ìjọba ò máa ṣe nǹkan kan fún wọn. EFCC máa wà ń bẹ̀. Wọ́n máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ìgbà tó ti rí pé wọ́n ní ẹni tí èèyàn bá lè ṣọmọ, kẹ́ mọ̀ pé ẹni tí èèyàn lè mú, wọ́n lẹ́ni tí èèyàn lè dààmú, òun ló máa ń lè ṣọmọ. Tó mọ̀ pé máa ṣe ẹ́ lè ṣe, máa ṣe kíní. Irọ́ ni ó ti mọ̀ pé òun lè dààmú. Ó lọ sọ́dọ̀ alágbára. Ó lọ sọ́dọ̀ ẹni tó máa sọ pé òun máa fi ẹ̀ṣẹ̀ bá ayé ẹ̀ jẹ́. Kò ní lọ́bẹ̀ o. Bẹ́ẹ̀ àwọn ọ̀lẹ lọ́nà àwọn irú àwọn EFCC tó lọ bá bí àwọn ọmọ yahoo tó ń ṣiṣẹ́ wọn. Ṣé bẹ́ẹ̀ tí ẹ wọ find out? Ṣé ọmọ yahoo tẹ̀tí ẹ̀ sọ pé èmi ò support àwọn ọmọ yahoo lórí oríṣiríṣi wọn ni o. Àwọn yẹn ṣe gbogbo investigation yẹn kẹ́ tó lọ. Kì í ṣe pé kí wá lọ sọ pé fẹ́ mú ọmọ yahoo ẹ dé lẹ́bẹ̀ẹ́ sí ní àrínú screen. Kì í ṣe pé bóyá ẹ sọ. Wọ́n fi ẹ̀ṣẹ̀, wọ́n fi ipá tó fi ń fọ́ gbogbo lẹ̀kùn. Gbùà. Pé káwọn ọmọ yahoo ṣí lẹ̀kùn. Ìgbà táwọn ẹni ẹlẹ́ni dẹ̀ ti wà ta láti pé ìwọ EFCC tó ń dẹ̀ mọ right wọn pé ṣé bí náà rán ẹ wá àbí níbo ni wọ́n rán ẹ lọ. Wọ́n máa dá sẹ̀ríà fún wọn, á dẹ̀ kọ́ lọ́gbọ́n.
tí ò ní gbàgbé títí láéláé. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ṣe. Wọ́n ní ẹni yáwọ́ lògún gbè. Báwọn unbeliever ṣe máa ń sọ. Ìyẹn ò fi kan pé méjì. Torí bá ṣe gbọ́ sí wọ́n ní ó ní pé yahoo yẹn kó ní license ìbọn lọ́wọ́. Ó kàn ṣe yọ ìbọn ẹ̀. A fi gbùwà lára àwọn aláìgbọràn EFCC. Tó yẹ kí fíìlì tó yẹ kó lọ ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ ń bẹ̀. Ibi tó ń rán wọn náà lọ. Ṣé ìjọba ló rán wọn pé kó lọ rí ọmọ yahoo? Àbí kó máa fi ṣé bọ́n ṣe train wọn nìyẹn? Is that the right thing? Tó lọ sí ilé ẹni tó fẹ́ mú tó bẹ̀ sí ní fún nípa tó jẹ́ kó wà táláàtì. Yes now, ó wà táláàtì láti pa ẹ́. Àbí káwọn náà kó pa ẹ́. Ó ṣe self defense ni. Kí ni ká ti gbọ́? Ọmọ yahoo wọn ló pa gbé ni. Ó fún ní kíní, ó fún lóúnjẹ torí nǹkan tí ojú ń wá lójú ń rí. Bó ṣe mú balẹ̀ nìyẹn. Ọmọ yahoo ó pa yahoo. Ọmọ yahoo pa EFCC. Ó ti ń trending náà. Kẹ́yìn EFCC tó kù kẹ́yà súnrakì. Kẹ́jẹ́ kó rí yín pé ibẹ̀ kan náà rán yín. Gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tọ́ ló ń kówó jẹ, tọ́ ń kówó mì, kò sí nǹkan tí ẹ ṣe fún wọn. Ayé yìí náà la wà tí gbogbo ẹ̀ ń lọ bẹ́ẹ̀. Àbí kí lẹ ní ká sọ? Ayé yìí la wà dé o. Kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ìtàn. Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ń ṣẹlẹ̀ continue. Àfi tí Jésù bá máa dé kó tó gba gbogbo ẹ̀ lọ́wọ́ olúkálùkù. Ẹ̀yin ọ̀daràn wọ̀nyí, ẹ̀yin oníṣẹ́ ibi. Ó tán bókù. Ṣé bó ṣe fi ẹ̀mí ara ẹ̀ lọ wéwu yẹn? Ṣé ta ló wá ṣe? Wọ́n ní tẹ̀yàn bá rán ni ní iṣẹ́ ẹrú, wọ́n á fi tọmọ jẹ. Ǹjẹ́ kò ti para ẹ̀ dànù? Eléyìí gan máa kọ́ ẹ̀yin tó kù lọ́gbọ́n. Kẹ́ ya ṣọ́ra ṣe. Kẹ́ bójú tó iṣẹ́ tó rán yín. Ẹ má ṣojú kòkòrò. Ẹ má ṣojú kòkòrò. Ṣé kán tè promote ẹ ni ló ṣe ń ṣe gbogbo ẹ̀? Ẹ lọ fún training ẹ̀yin EFCC. Kì í ṣe bọ́n ṣe ní kẹ́ train nìyẹn. Kì í ṣe bọ́n ṣe train yín nìyẹn. Ẹ lọ kọ́ṣẹ́ mọṣẹ́. Kẹ́ dẹ̀ lọ fún proper training. Torí ayé kọ́ lẹ̀ ń ṣe. Gbogbo ẹ̀yin olè, ẹ̀yin ló lè. Àwọn olè tó ń kún iṣẹ́ ìjọba. Ẹ rí wọn kẹ́ lọ fọ́lé wọn, kẹ́ lọ fi ipá fọ́ ilẹ̀kùn wọn, kẹ́ force wọn láti wá jẹ́jọ́. Ṣé bọ́n ṣe ń lọ sí ilé ẹjọ́ nìyẹn? Ẹ ṣiṣẹ́ yín o. Ẹ lọ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Ẹ lọ kọ́ iṣẹ́ mọṣẹ́. Kì í ṣe bọ́n ṣe ní kẹ́ train. Bọ́n ṣe train yín nìyẹn. Ẹ̀yin èèyàn wa, nǹkan tá rí gbọ́ nìyẹn. EFCC, nǹkan tó jú ẹ wá lójú ẹ̀ rí. Torí wọn ò rán lọ sí gbogbo ibi bẹ́ẹ̀. Kọ́ máa lọ sí ọ́fíìsì, kọ́ máa lọ ṣe gbogbo investigation, gbogbo àwọn tó ń ná owó ìlú, tó ń ṣe owó ìlú mọ́kùmọ́kù, òun náà rán wọn sí o. Wọn ò ní kán lọ máa fọ́ ilé onílé, kán lọ máa gba fẹ́ǹsì wọlé, kán máa gba orí ceiling wọlé nítorí pé wọ́n fẹ́ mú àwọn ọmọ yahoo. Ta lẹ wá blame? Àbí ta ló jẹ̀bi? Ẹ̀yin èèyàn wa, ẹ bá fi tó kù sí comment section. Ẹ bá wa like ẹ, kí ẹ dẹ̀ bá subscribe, kí ẹ dẹ̀ bá wa share. Ṣé gan tẹ fi ń tẹ́tí sí wa? Bye.